أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين آلهم وصحبهم آل الله لين تاكي Ọlọ́hun tá ti tọrọ k'Ọlọ́hun bá kẹ́ ànábì àti àwọn ànábì Ọlọ́hun yòókù tá sì tọrọ k'Ọlọ́hun bá wa kẹ́ gbogbo àwọn àfáà tó kọ́ wa kí wá tàwọn òbí wa gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ tí wá nítorí Ọlọ́hun náà àánú Ọlọ́hun kó bẹ̀ yín náà o k'Ọlọ́hun jẹ́ àsopọ̀ jímọ̀ láyé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Hadisi tí à ń tọ̀lọ̀ fúnra wa ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tí wọ́n lá annabi fi dá Abdullahi ọmọ Abbas lẹ́kọ̀ọ́ tóun náà wá fi ẹ̀kọ́ náà jíṣẹ́ fún gbogbo aráyé òun là ń tọ̀bọ̀ wá pé káwa náà múlá káyì ń bẹ̀ ká mú mọ́lẹ̀ ń bẹ̀ tá fi ṣayé wa tá fi ṣọ̀run wa Ọlọ́run jẹ́ aráyé ṣe kó jẹ́ rọrùn ṣe ibi akáàdé níbi tí wọ́n lá annabi sallallahu alaihi wasallam ti ń sọ fún Abdullahi ọmọ Abbas pé jaffal qalamu bima huwa ka'inun jaffal qalamu bima huwa ka'inun nínú èdè míì táwọn ẹlòmíì fi gbà wá wọn ní rufi'atil qalamu wa jaffatil kutubu èdè míì gbé wá pé wa jaffatis suhufu ìtumọ̀ rẹ̀ ní pé jaffal qalamu gègé tí wọ́n fi kọ kádàrá rẹ̀ tán fi kọ ètò ìgbésí ayé tèmi náà jaffa ó ti gbẹ bima huwa ka'inun gbogbo tí ó sì ọ́ àti tó ṣe ètò ìgbésí ayé gbogbo wa kí wọ́n tó dá ọmọ ènìyàn sílé ayé ní gbogbo tí ó sì ọ́ àti tó ṣe láyé ti wà lákọọ́lẹ̀ kìí ṣe pé wọ́n ló kún lẹ́yìn o Méjè yóò bó dorí rẹ rú o pẹ̀lú àṣàkáṣà àti àwọn ìgbàgbọ́ tí ò ní basis wọ́n ní àkúnlẹ̀yàn ni wọ́n ń kúnlẹ̀yàn ni wọ́n á dorí àwọn èèyàn lóru lọ gbá pẹ̀lú fíìmù nìkan bọ̀ wálé ayé wá lọ kúnlẹ̀ lájùlé ọ̀run ní wọ́n á yan kádàrá ìwọ kọ́ lọ yàn án tá a bá délé ayé ní kálukú ọmọ yàn tó bá wọn nínú ayé Ọlọ́run fún wa láǹfààní àti yàn tó bá wọn nínú ayé àmọ́ kìí ṣe ká tó délé ayé láti yan kankan wá ìmọ̀ lọ ṣáájú ìmọ̀ ní ń jẹ́ kádàrá òun ni kálámù yìí kọ kalẹ̀ nígbà tọ́lọ́run fẹ́ dá gbogbo ẹ̀dá àkọ́kọ́ ẹ̀dá tó kọ́kọ́ dá ní kálámù ìyẹn gègé tá a fi ń kọ nǹkan olúwa wá ṣẹ̀dẹ́ ẹ̀ olúwa wá ní oktub ó yá máa kọ kálámù ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé mọ́ aktub kí ni kí n kọ oktub ma huwa ka'inun Ọlọ́run ní máa kọ gbogbo tí ó ṣẹlẹ̀ kò tí ì dá sánmọ̀ kò tí ì dá ilẹ̀ eré ilẹ̀ táwa yìí kò tí ì dá màláíkà gbogbo àwọn àkọ́dá nínú ẹ̀dá àwọn àkọ́dá tọ́lọ́run kọ́kọ́ dá nínú ẹ̀dá Ọlọ́run ò tí ì ṣẹ̀dá àwọn gbà náà àkọ́kọ́ dá tọ́lọ́run kọ́kọ́ dá wọn ní kálámù ní lọ́lọ́run fi ń búra nínú suratul kálámù nun wal qalami wa ma yasturun mo fi kálámù búra kálámù tí mo fi ṣètò ayé gbogbo yín tí mo fi kọ́ gbogbo ẹ̀ mo fi búra òun là kọ́kọ́ tí wọ́n lọ́lọ́run kọ́kọ́ dá Ọlọ́run wá ní ọmọ ẹ̀kọ́ gbogbo nǹkan kalẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ gbogbo tí ń ṣe ọ́ lẹ́ni tó fi ń sunkún ìjọ wọn ti kọ́ kalẹ̀ níjọ́ tí ò tí ì sájẹ́ láyé tí ò tí ì sóṣó láyé tí ò tí ì sí babaláwo kọ̀ sálásà sí kọ̀ sẹ́ni bọ̀dì Ọlọ́run fi ní ma ashhadtuhum khalqas samawati wal ard níjọ́ tí mò ń dá sánmà àtìlẹ̀ ta ló wà ń bẹ̀ nínú gbogbo yín gbogbo àwọn Ọ̀ṣun tẹ́ fẹ́ mọ̀ sìn àwọn Ṣàngó tẹ́ ní káwọn èèyàn máa wárí fún àti gbogbo àwọn òòṣà táwọn náà ń jọ wọn ń bẹ láyé wọn ń sàwọn náà mẹ́tò ní jíjẹ múmú wọn wọ́ Ọlọ́run lọ́wọ́ àwọn tí ò wulẹ̀ mọ́ ipẹ́ ń sìn àwọn àlìjẹnú kan ní fọwọ́n fún yín bẹ̀ ní dà yín láàmú níjọ́ tí Ọlọ́run ń ṣẹ̀dá gbogbo àwọn kinní wọ̀nyí kò pẹ́ nìkan dá sí i wala khalqa anfusihim níjọ́ mo fẹ́ ṣẹ̀dá àwọ̀ gan wọ́gun ò sí ó mọ́ bí mo ṣe ṣètò rẹ̀ wa ma kuntu muttakhidhal mudillina aduda kì í wá ṣàwọn aṣọ nínú ní màá wá mú ní amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ àwọn tí wọ́n ń sọ àwọn èèyàn dolóòṣà tí wọ́n ń sọ àwọn èèyàn dolóró lè ń kọ́ ní ìmọ̀ wá fi ṣìṣì kejì ara yìnyín ní ìrànlọ́wọ́ tí ń wá lọ́dọ̀ wọn tí ń fi máa pé mo gbágbára arin lé Ògún lọ́wọ́ mo gbágbára odò lé Ọya lọ́wọ́ mo gbé agbára aná lé Ṣàngó lọ́wọ́ kí lóde tí mo ní ìdí wọn ká help mi èmi ọ̀dà bí àwọn olórí ayé ti máa ha portfolio ń pín president ń pín portfolio fáwọn mínísítà ẹ̀ ń pé ìwọ ọmọ mójútó kìnnìkan kí lóde tí mo ní ìdí mínísítà mo lè ṣe gbogbo ẹ̀ fúnra mi kò pọ̀ jù fọ́lọ́run láti ṣe iṣẹ́ kò pọ̀ jù fún táfi wá ní iṣẹ́ ayé lọ́dá alágara ń ti rán pọ̀ kò pọ̀ jù bí a ti yà lọ ní pé
jaffa al-qalamu bima huwa ka'inun gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá gègé ti kọ kalẹ̀ ó ti gbẹ gbogbo tí ó ṣẹlẹ̀ Ọlọ́run ní kọ kalẹ̀ tírà yẹn bí wọ́n kọ sí náà pè ní Ummul Kitab ìyá gbogbo ìwé àkọ́kọ́ ìwé tó tóbi jù tí ò sírú ẹ̀ ìwé tí gbogbo ń táwa ń kọ lénìí gbogbo ń tí kọ̀wé kọ̀ọ̀kan kọ lénìí àkọọ́lẹ̀ ó ti ṣáájú pé tó bá dijọba yọ ọkọ̀ nǹkan báyìí ìwé tó ní gbogbo ń tọ́ ọkọ̀ ọ̀hún sínú ìwé tó kọ́ tó comprise everything òun ni Ummul Kitab ìyá gbogbo ìwé Ọlọ́run kọ́kọ́ kọ gbogbo ẹ̀ kalẹ̀ pé ẹ kọ gbogbo ẹ̀ kalẹ̀ ó pa kálámù láṣẹ pé mọ́ kọ gbogbo tí ó ṣẹlẹ̀ ẹni tí ó lówó ẹni tí ò ní ẹni tí ó rí ṣe ẹni tí ọmọ dàbí ìgbà kó ti fẹ́ ní kò ní tí ó fi kú ńjọ́ wọn ti kọ kalẹ̀ kì í ṣàṣàṣì àkọọ́lẹ̀ ló ti ṣáájú sábàbí lásán gbogbo alásàsí àti gbogbo níbìyànjú ń ṣe èyí tó bá ṣe déédéé àkọọ́lẹ̀ yọ máa wá bá èyí tí ó bá ṣe déédéé à ń ka àdìsí yìí fún ọ kó lé mẹ́ni tó mọ̀ hold the responsible níjọ́ tó bá ṣàṣeyọrí ta ló yẹ kó dúpẹ́ fún àkọọ́lẹ̀ tó ti ṣáájú t'Olúwa ti kọ ìmọ̀ rẹ̀ tó ṣáájú ló yẹ kó dúpẹ́ fún níjọ́ tó bá fẹ́ ṣàṣeyọrí tó wá rí iṣẹ́ tó bú ẹkún kìí ṣèyàn ló yẹ kó hold responsible kó promise mi kò fulfill promise ó ṣàdéhùn fún mi kò má déhùn ẹ̀ṣẹ̀ òun kọ́ àìmọye yẹn tí wọ́n ṣàdéhùn fún ti ń ràánú ìwọ tí wọ́n á fi lọ́kàn balẹ̀ tán á ṣàdéhùn fún ọ ọmọ ikú Ọlọ́run ni ò ṣètò kó ràánú lọ́dún tọ̀ òun kọ́ mọ́ dáa lẹ́bi mọ́ ẹnìkan ṣàdéhùn fún mi kò múṣẹ ẹnìkan ó yẹ kó ràn mí lọ́wọ́ ẹ̀gbọ́n bàbá mi ni àbúrò bàbá mi ni òun ló yẹ kó ṣàánú mi kò ṣàánú mi Ọlọ́run ni ò tí ì ní ọ ṣàánú dandan kọ́ ni kó jẹ́ àbúrò bàbá rẹ̀ ní ó ṣàánú rẹ̀ dandan kọ́ ni kó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Ànábì ní jaffal qalamu bima huwa ka'inun tó bá fẹ́ ṣayé gbádùn tó ṣayé rọrùn tí ọkàn rẹ̀ ò ní pín yẹlẹyẹlẹ nínú ayé tó ò ní mọ dára rẹ̀ láàmú kádàrá ti ṣáájú ò ní pẹ́gì èèyàn mọ́ tó bá mọ̀ pé kádàrá ti ṣáájú kí ló fẹ́ pẹ́gì èèyàn sí àbúrò rẹ̀ tọ́lọ́ ní ó ní jù ọ lọ ẹ̀ ń wá ní kíni kìí ṣòun tó bá lòun bínú sí ọba tó ṣètò kó kí tó dá sánmà àtilẹ̀ tó ṣètò pé yóò ní jù ọ lọ tẹ́ bá délé ayé ọba àwọn lòun bínú sí nínú àwọn àṣà tó tún gbọdọ̀ bá wọn dá ní pẹ́ nìkan lo kádàrá rẹ̀ bóun ó ṣe lo kádàrá ó dá àlàyé là ń ṣe fún ọ yìí nìsín kí ni ń jẹ́ kádàrá ìmọ̀tọ́lọ́hún ti mọ̀tọ́lọ́hún pa kálámù láṣẹ pé yá dọ́kúmẹ́ǹtì nọ́lẹ́jì yìí kalẹ̀ ní ń jẹ́ kádàrá ìpìlẹ̀ kádàrá nù tó ṣe ìmọ̀ yẹn lẹ́nìkan lọ lò tó wá ní lo kádàrá mi kò sí kò bá ilà aka ìgan kò bá mu fún wọn lo kádàrá rẹ̀ torí kì í ṣe oúnjẹ kan tí wọ́n dì sínú pólíbàgì kan níbì kan ní sánmọ̀ ẹnìkan á lọ jín gbé wọn á ń lò kẹsìn tí ń jẹ́ kádàrá nù òsì ló pẹ́ nínú agbárí rẹ̀ lọ́pẹ́ nínú ọkàn rẹ̀ tó fi sí gbogbo ayé gbọ́ oṣù ayé gbọ́ yé oṣù Ọlọ́run gbọ́ yé ọ̀gbẹ́sìn gan ayé wọ́n lo kádàrá rẹ̀ ọmọ ọdún mélòó ni ọ́ tó tún bá wọn dáṣà gbọ́ àṣàrà dáadáa báwọn dìwò yìí wọ́n gbé kádàrá rẹ̀ nìkan ayé ẹ̀ mọ́ pa kádàrá mi dà wọ́n pa kádàrá rẹ̀ dà wọ́n yí kádàrá rẹ̀ sábúrú ta ni ó yí padà ní ti ń jẹ́ kádàrá knowledge ní ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ tún mẹ́ ìmọ̀ Ọlọ́run ní ń jẹ́ kádàrá ìmọ̀ Ọlọ́run tó ṣáájú pé tó bá di lọ́tùnla nǹkan báyìí ó sì ọ́ ní ti ń jẹ́ kádàrá nù ìmọ̀ yẹn lọ́lọ́run wá sọ fún kálámù pé kọ́ kalẹ̀ Ọlọ́run pa kálámù láṣẹ ó pa gègé láṣẹ pé kọ́ ìmọ̀ yìí kalẹ̀ kó lè wà ní àkọọ́lẹ̀ kò jù báwọn lọ ní ti ń jẹ́ kádàrá nù níbẹ̀ wọ́n tí wọ́n ń kọ́pì gbogbo àwọn kádàrá àtọlọ́dọọdún kádàrá àtọlọ́sẹ̀ọ̀sẹ̀ kádàrá àtọlóòjọ́ làwọn màláíkà ń kọ́pì ẹ̀ wá àyípadà ọmọ wa bá tọlóòjọ́ yọ ọmọ bá tọlọ́dọọdún ní pé ká ṣàdúà àdúà ọmọ yí kádàrá padà bẹ́ẹ̀ ni tó bá ṣe tí ọ̀dà náà yọ ọmọ yí kádàrá padà sórí tálásàsí bá wá ṣàṣàṣì tó gbìyànjú ó lè ṣiṣẹ́ níjọ́ tá a bá fi yọ̀ǹda sí láti sánmọ̀ wá látọ̀hún alásàsí ò sì ní jẹ Ọlọ́run nípa pé kó fi yọ̀ǹda sí ẹnìkan kápá kọjọ Ọlọ́run nípa tí ń bá wọn Ọlọ́run ọba tí ń bá ń fẹ́ tó ti palẹ̀ mọ́ fún tó dẹ̀ ti wà lákọọ́lẹ̀ ti pẹ́ pé máa padà ṣe náà ni tó bá ṣe déédéé ntálásàsí ń fẹ́ lọ́lọ́run yọ̀ǹda sọ Ọlọ́run lọ́mọ wa bẹ̀ ń gbogbo gbà alásàsí ò ní yé sàsàsí àlìjànnú ò ní yé lóhun fẹ́ dọ̀ láàmú Ọlọ́run lọ́mọ wa bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìpè kọjọ kọyà ọyà wọn kọjọ kókó ọyà wọn kókó ọyọ lọ́wọ́ wọn kókó àwọn ọmọ rẹ̀ yọ lọ́wọ́ wọn ibi tó ti mọ Ọlọ́run lọ́lọ́run Ànábì sallallahu alaihi wasallam sọ fún Abdullahi ma Abbas pé rufi'atil qalam ńjọ́ wọ́n ti kọ gbogbo ètò yẹn wọ́n ti ká kálámù ńlẹ̀ wajafati kutubu as-suhufu inú ìwé tán kọ sí náà ti gbẹ àmọ́ Ọlọ́run tún jẹ́ òye wa ọba àlekè ọlá pé yamhullahu ma yasha ṣẹ́ra àwọn èyí tá a dàkọ láti inú ìwé tó jẹ́ master book yẹn tó jẹ́ ìwé tó jẹ́ ìyá àdúgbò ìwé èyí tá a dàkọ jáde láti ibẹ̀ tí táwọn màláíkà ń rí sójú torí ìwé yìí kò sẹ́ni tí rí sójú ìyá àdúgbò ìwé tá à ń sọ yìí master wọn yìí kò sẹ́ni tí rí kò sẹ́ni tó fojú rí
èyí táwọn màláíkà máa wá nájú tó tọ́lọ̀ máa fi hàn wọ́n eléyìí wọn àyípadà ọmọ wa bá Ọlọ́run yamhullahu ma yasha ìtó bá wọn mi bẹ̀ máa yí padà wa yuthbitu ìtó bá wọn mi máa fi díẹ̀ múlẹ̀ pé àní kò ní sẹ́ẹ̀ kò bá ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ kò ní kò bá ṣoògùn jù bẹ́ẹ̀ lọ kò ní ta ló sọ fún pé oògùn máa jẹ́ jàdúrà lọ àní nínú tó tún sì gbọ́yé náà nìyẹn ọkàn rẹ ti dàrú púpọ̀ òṣì náà dẹ̀ lọ́ fà á tó sì bá pẹ́ nínú ìgbésí ayé yẹn yóò yun ní mọ́lọ́n gan òṣì tí ń dà wá láàmú láfíríkà ó jẹ́ kí ronú kódà àwọn ẹlẹ́sìn ọmọ sọ̀rọ̀ bí aláìmọ́lọ́n nípa àdúrà kan máa ń pẹ́ ni àmọ́ tó bá gbà tán máa wá ń tóbi gan tá gbogbo tí ó rí rádaràda àdúrà lè pẹ́ kó tó gbà àdúrà lè yára kó tó gbà àìmọye èèyàn lọ́sàdúrà tó gbà níjọ́hun àìmọye èèyàn lọ́sàdúrà tí ó gbà níjọ́hun tó pẹ́ kó tó gbà àwọn ànábì Ọlọ́run ṣàdúrà tó pẹ́ kó tó gbà wo iye ọdún tá ànábì Musa alayhi salatu wassalam àti Haruna fi ń ṣẹ́bi lé Fìràwọn náà tọ́lọ́ ní kọ́dí òjì bá dáhùn àtúkùn mọ́ mo ti dáhùn fàstẹ̀kì mọ́ Ọlọ́run ti dáhùn àmọ́ gbígbàdúrà yẹn ọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan náà ó sì ti dáhùn yẹn ni pé ó ti execute ó ti plan yẹn pé ìjọba yìí nìkan báyìí ọ̀sẹ̀lẹ̀ ọdún wọn wà á dé bọ̀rọ̀ ó dẹ̀ ti wà lákọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ a ti gbàdúrà yẹn a ti gbà àmọ́ níjọ́ tá a fẹ́ kó ṣẹlẹ̀ ò tí ì tó àwọn ànábì Ọlọ́run tó wọn tèmi náà tó wọn wọ́n ṣàdúrà kọ̀ gbàǹjọ́hùn ṣéyìn wá túmọ̀ kí wọ́n yé ṣẹni Ọlọ́run a sì wá rí àwọn tó ṣàdúrà nínú àwọn ànábì Ọlọ́run àtẹnudí ṣe ànábì Ọlọ́run náà tọ́lọ̀ ń gbà níjọ́hùn kódà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lé iye oṣù àbí ká sọ pé ó lé lọ́dún tó fi bẹ lọ́hùn kíbla kí n fẹ́ dájú kọ ibi táwọn Yẹhudi ń dájú kọ ìmọ̀ Ọlọ́run yọ̀ǹda kíbla fún wa ẹ wá wuyi ìgbà tí tọ́lọ̀ ní qad nara taqalluba wajhika fi sama ẹ wá wo ìgbà tọ́lọ̀ tó dá ànábì Muhammad sallallahu alayhi wa sallam lóhùn kò nítumọ̀ àdéhùn tọ́lọ̀ ń ṣe fún wa ní pé ẹ ṣàdúrà máa dáhùn ẹ pè mí máa dáhùn ńjọ́ lòun ó dáhùn àti bó lòun ó ṣe dáhùn sí ìyẹn ò sínú àdéhùn tó fi máa kanra mọ́ lọ́hùn ìwọ ti ṣàdúrà kò tí ìgbà tá ni wọ́ ìwọ ti wọ́mọ ni wọ́n fi wá padà wá lọ ibì kan ọwá wọ́mọ lọ sọ́dọ̀ àwọn kan wọ́n ní kó wá gbẹ́bọ̀ kan wọ́n ní kó wá lọ bọ odò wọ́n ní kó wá lọ wẹ̀rí wọ́n ní kó wá lọ ṣèrànù kan ta ni ọ́ níwájú Ọlọ́run tọ́mọ̀ sọ pé tọ́mọ̀ kájọ́ fún tó fi gbọdọ̀ dá Ọlọ́run wọ́n ń ṣe ọ́ mẹ́tò ni wọ́n kọ́ ló sọ Ọlọ́run mẹ́tò yamhullahu ma yasha ìtọ́ bá wọn Ọlọ́run yọ parẹ́ nínú àkọọ́lẹ̀ tó kọ sọ́wọ́ àwọn màláíkà wọ́n yóò sì bí tu àbí kó fi díẹ̀ múlẹ̀ wà indahu ummul kitab àmọ́ yìí ti ń parẹ́ yẹn náà òun náà ti wà nínú àkọọ́lẹ̀ tó ṣáájú pé tó bá di jọba yà á pa ilé rẹ̀ tó bá di jọba yà á yí ilé ìpadà òun náà ti wà nínú master plan tó kó gbogbo nǹkan sínú pátápátá ìmọ̀ yẹn wá lọ́lọ́ mọ̀ tó dọkumẹ́ntì kalẹ̀ tá à ń pè ní kádàrá mi ò fi bálà ká ìmọ̀kò ni wọ́n wá ń gbé kádàrá ẹnìkan fẹ́ nìkan ṣé ìmọ̀ Ọlọ́run náà ń gbé káàkiri àbí kí ni túmọ̀ tó ń sọ so kọ́kọ́ mọ̀ túmọ̀ kádàrá pé kì í ṣe pé wọ́n di polybag kan àbí Ghana must go kan sísán mọ̀ ibẹ̀ lásìkò kálukú wà ní kálukú ńlọ gbé tiẹ̀ lójú ọmọ pé láyàn mọ́ pé kálukú ń yàn án ni tí n bá tún lé ayé wa máa tún yàn tí ìwọ lọ yàn fúnra rẹ̀ so àwọn àṣìgbọ́ wọ̀nyí ni anabi sallallahu alayhi wa sallam sọ fún Abdullahi ọmọ Abbas pé tí kékeré rẹ wọnú mọ́lẹ̀ jẹ́ kí ìmọ́lẹ̀ ọmọ gbénu ọkàn rẹ kó má gbé làákàyè rẹ kó má bàa ṣe ayé gbé wàjà fàtí sòhófù ìwé tán pètò rẹ sí ó ti gbẹ má jẹ́ kẹ́nìkan kan dáyà já o kó máa wá halẹ̀ mọ́ line manager rẹ ń bí iṣẹ́ kan sọ pé òun gbàṣẹ́ lẹ́nu rẹ kó lè gbá àzìkí lẹ́nu rẹ iṣẹ́ ló lè gbà kódà iṣẹ́ òun gan tá a bá tún fẹ́ yọ òun gan níṣẹ́ ṣáájú wọ òun ti ń dún kòkò mọ́ a tún lè yọ níṣẹ́ ṣáájú à ń ṣe gbogbo yín mẹ́tò ní a lè yọ níṣẹ́ tó ń gan òní mà ẹni tí ń lérí sí yẹn yọ àdẹni tí ń bẹ̀bẹ̀ ó ti ṣẹlẹ̀ dáadáa rí nínú ayé àwọn ẹ̀kọ́ ayé yẹn náà ti tó láwíjàre tó fi máa mọ̀ wípé ọ̀dà ìpè gbogbo nǹkan wà àwọn ènìyàn kan lọ́wà ìmọ̀ kan ti ṣáájú ètò kan ti ṣáájú tó ju agbára wa lọ ṣé gbogbo ntọ́ ń fẹ́ lórí ni ṣé gbogbo ntọ́ wàá fẹ́ lóore ṣé àdúrà wo ló ṣe tó fi létí tó fi ń gbọ́rọ̀ àdúrà wo lèmi ṣe tí mo fi lójú tí n fi ríran ńjò mo bẹ lọ́wọ́n ẹ̀ àwọn oore kan bẹ àbẹ lọ́wọ́n ẹ̀ tọ́lọ́ fi ṣe fún wa ọ ṣe máa bẹ lọ́wọ́n oore kan méjì mẹ́ta ń pé mò ń wówó mò ń wáṣẹ́ ọ wà kanra ní ẹ̀yìn àfáànígbà tá a ti bẹ́lọ̀n tá a wá mọ́ṣáláṣí tá a rí gbàdúrà gbà lọ chọ́ọ̀chì àti rí gbàdúrà gbà tá a ti lọ́dọ̀ àwọn olóòṣà rí gbàdúrà ṣé àdéhùn tọ́lọ̀ ń ṣe fún ọ̀nà pé gbogbo tó bá ti pè mí gbogbo tó bá ti lọ́hùn fẹ́ báyìí mọ̀ fi lé ọ lọ́wọ́ lẹ́ẹ̀kan náà táyà pé ntí kálukú ń fẹ́ nù àbí ntí àdéhùn tọ́lọ̀ ń ṣe fún wa nù kálukú kódà rẹ̀ ní tí ó tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé fún mi lálẹ́ àràṣì rẹ̀ àga kùrùsí yìí ti ń bẹ ní àlẹ́ àràṣì mo fẹ́ kó fún mi
mo fẹ́ kó yọ̀ǹda gbogbo sánmọ̀ yìí fún mi àti ẹ̀rẹ́ ni tí ó tọrọ gbogbo ilé ayé yìí gan pé Ọlọ́run fún mi ní gbogbo planeti orí ilẹ̀ yìí mo fẹ́ kó jogún èmi nìkan ní kí n ní so ó fẹ́ k'Ọlọ́run gbarú àdúrà báwọn náà so kì í ṣàdéhùn tó ṣe fún wa ní pé gbogbo ntẹ́ bá ti wí náà ní máa gbọ́ kì í sì ṣàdéhùn pé gbogbo ntẹ́ bẹ́ẹ̀ bá ti béèrè gbogbo àtẹ́ bá béèrè ńpẹ́ ńfẹ́ òun náà ní máa fún yín àmọ́ ṣàdéhùn pé ẹ bẹ̀ mí tẹ́ bá bẹ̀ mí ìmọ̀ dáhùn níbo ní dáhùn sí kọ̀ọ̀kan yín mo lè dáhùn síbi tẹ́ ń fẹ́ ńjọ́ mi torí tẹ́ ń fẹ́ yẹn lè mọ́ pé yín níjọ́ mi ọmọ adóògùn sẹ́gbẹ́ àdúrà ìranù pé èwo ní kọ́kọ́ ń jẹ́ ju ó ráyè mọ iye oògùn táwọn èèyàn ṣe tí ò jẹ́ ni torí kò ṣe déédéé ntọ́lọ́hún ń fẹ́ ní ń jẹ́ kí nǹkan máa jẹ́ àtàdúrà àti oògùn àti gbogbo ntára ayé bá máa ń ṣe àti yìí tó dá ń bẹ àti yìí tí ò dá ń bẹ gbogbo ọjọ́ tí kálukú bá ṣe èyí tó bá ṣe déédéé palẹ̀mọ́ Ọlọ́run ni ó máa wá sí ìmúṣẹ ẹni tí wọ́n nàbọn sí tí wọ́n fẹ́ pa kì í ṣe gbogbo ẹni wọ́n yìn ń bọ̀ ní kú kì í sì ṣe gbogbo ẹni tí wọ́n yìn níbọn tí ọ̀rẹ́ ni lẹ́ẹ̀ látà kankan tí gbogbo wọn náà lẹ́mí wọn gùn ni ń sùn tí ò kàn jí mọ́ kí lọ́pàá ẹnìkan kan mà ń jẹun lọ́wọ́ ló kú ó dá àwọn tiẹ̀ bí lábìkú láti kékeré rẹ̀ ló ti kú tí ò ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ máa wádìí pé kí ló fà á tó fi kú ó kú náà ní tọrọ natural kí yóò kú lẹ́ni time ètò Ọlọ́run ọba nù anabi sallallahu alayhi wa sallam dá abdullahi ọmọ abbas lẹ́kọ̀ọ́ wá tẹ̀síwájú ń falẹ̀ anal khalqa jami'an wo ọmọ èyí tó bá yẹ pé gbogbo àwọn èèyàn tó ń bẹ lérí ilé ayé wọn kóra jọ pọ̀ àtàwọn àlìjẹnú nù wọn tẹ̀ rò pọ́n lágbára àtòòṣà tí gbogbo ìdílé kọ̀ọ̀kan bọ̀ gbogbo àwọn òṣèré ilẹ̀ bá ti pọ̀ tó arádú ayé ń fa àwọn kà wọ́n dá oògùn jọ wọ́n dá agbára jọ pé àwọn fẹ́ sọ ẹ́ dolówó kí á wàhálà tó ṣe yìí pọ̀ jù gbogbo ológun pátápátá kì í ṣe Nàìjíríà nìkan gbogbo ológun ilé ayé àti ní China àti ní India gbogbo òpìdán wọ́n wá dá agbára jọ pé a fẹ́ sọ ẹ́ dolówó wọ́n la fẹ́ kó lówó lọ́wọ́ jù lam yaqdihillahu tọ́lọ́wọ̀n ọ̀dẹ̀ létò bẹ́ẹ̀ tí ò sí nínú ìwé tá a sọ ọ̀hún lam yaqdiru alayhi òṣèré ó tún máa pọ̀ sí ni agbára wọn ò lè ká láíláí nǹkan kan ò lè ṣẹlẹ̀ nínú ilé ayé yìí tí ó bá ní ìyọ̀ǹda Ọlọ́run ọba nínú ìyọ̀ǹda ní ṣáájú o ló fi dúdọ̀ gbọ́kànlé sábàbí àti gbìyànjú Ọlọ́run ló máa gbọ́kànlé ìmọ̀ Ọlọ́run àti kádàrá rẹ̀ ètò rẹ̀ tó ti ṣáájú ló máa bẹ̀ẹ́ lé lérí pé kó ṣe ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa in aradu an yadurruka bi shay'in tí gbogbo aráyé bá sì pawọ́pọ̀ pé a fẹ́ ba tiẹ̀ jẹ́ gbogbo alásàsí gbogbo oníkèéta gbogbo àwọn tọmọ bá ti yọyàn ń ṣe gbogbo ẹni tọmọ bá ti kó báyàn àti bá ti gbéyàn ṣubú àti gbogbo elépè àti gbogbo aláfọ̀ṣẹ tí gbogbo wọn bá pẹnu pọ̀ àtòṣánú wọn àti tí òjò ṣà àti tí wọ́n ń wárí bọ lam yaktubuhu Allahu alayka tọ́lọ́wọ̀n ọba ti kọ kíní yẹn pé yọ ṣẹlẹ̀ sí ọ lam yaqdiru alayhi agbára wọn ní ká lọ́ọ́ gbàgbọ́ bẹ́ẹ̀ ó ráyè mọye èèyàn nínú ayé tí wọ́n lé tí wọ́n rí mú ni kò sí lóògùn kan kò ní nǹkan kan kódà kì í tún kírun kì í tún ṣe mùsùlùmí kì í kírun kì í lọ mọ́ṣáláṣí kì í wọ́n wà lórí ẹ̀ lé wọ́n máa mú sítórì wá lóríṣiríṣi pé wọ́n bí kinní kan mọ́ ni wọ́n bí nǹkan kan mọ́ kò ṣe dé gbogbo gbìyànjú yẹn ò ṣe déédéé tó ti ń bẹ sánmà ni ètò tọ́lọ́run ti ṣe kó tó dá sánmà àtilẹ̀ yẹn kò ṣe déédéé àṣàṣì lànàbì sallallahu alaihi wasallam fi ní gbogbo ìgbà tán bá ṣe láàánà tán bá ṣàṣàṣì ní àbẹ́pè ní lélépè ṣẹ́ fún ọ ní ìpèyàn ọmọ lọ sánmà láti lọ gbà yọ̀ǹda kó tó lọ bí tí wọ́n ní kó ti jà tóró gbọdọ̀ rí yọ̀ǹda tó bá ṣe déédéé àkọọ́lẹ̀ wọ́n ṣe pèlè pé kò gbọdọ̀ rí bá ti ṣe mọ́ wọ́n ṣe pèlè pé kó kú tó bá ṣe déédéé tí ń bẹ lákọọ́lẹ̀ ní sánmà yóò kú àwọn tó ṣe pé ọba àmọ́jà kírun dodo bó tilẹ̀ òkọ́ jẹ́ nítorí ti ṣe déédéé ntọ́lọ́run náà ti palẹ̀mọ́ ìpalẹ̀mọ́ yẹn ni kò bẹ̀rù ìpalẹ̀mọ́ Ọlọ́run kí ni ìpalẹ̀mọ́ rẹ̀ lérí mi kí ni ìpalẹ̀mọ́ rẹ̀ lérí tiẹ̀ náà ǹjọ́ kú ní mùsùlùmí àbó yí ẹ̀sìn padà tó bá kù sáátà kó tó kú ẹ̀rù ìpalẹ̀mọ́ Ọlọ́run ni ó máa bá ọ ńlá mọ̀ bẹ́ẹ̀ lọ́n lélérí pé kó dákun kó ṣàánú wa tọ́rọ́lọ́ ni má asaba min musibatin gbogbo tó bá wù kó ṣẹlẹ̀ fil ardi sí yín lérí ilẹ̀ yìí wala fi anfusikum kódà nínú ìgbésí ayé rẹ̀ náà illa fi kitab ó ti lákọọ́lẹ̀ kó tó ṣẹlẹ̀ Ọlọ́run tún sọ ń bomi fún wa nínú al-Qur'an ó ní ma yaftahillahu linnasi min rahmatin gbogbo kẹ́ tí ń bá ṣí ẹni tí ń bá ní ọmọ lówó lọ́wọ́ àbí mo ní ọmọ gbà yìí kọ́ mọ bímọ lémọ mo ṣàánú ẹ̀ min rahmatin nínú kẹ́ fala mumsika laha ẹgbẹ̀rún àjẹ́ ò lè tì í tó bá wù ọyọ́ yà fọ́ lójú ni ó nídìí kó síngbẹ́rẹ́ kankan tọ́lọ́run bá ti lóhun dé òun fẹ́ ṣàánú rẹ̀ kò sẹ́ni tó lè ṣàṣì ọ kò sẹ́ni tó lè ṣàṣeyọrí ní gbogbo alásàṣì wa ma yumsik àmọ́ tí ń bá tì nà mọ́ ọ tí mo dì pé kò ní rí jẹ fala mursila lahu min ba'dihi Ọlọ́run ní kò sẹ́ni tó lè ṣínà fún ọ kò sẹ́ni tó kò sọ́ọ̀ṣì àwúre tó lè wẹ̀
ọmọ tòṣì ń bẹ náà kò sí pé oògùn kan máa ń yára jẹ́jàdúà lọ ọ̀rọ̀ rádaràda ni bí ológun ti ń yára jẹ́jàdúà lọ èyí tó bá ṣe déédéé ntọ́lọ́run bá ń fẹ́ kódà kóògùn ọ̀hún tiẹ̀ jogun ẹ̀bọ náà tó bá ṣe déédéé ntọ́lọ́run bá ń fẹ́ yóò dàbí ìgbà kó ṣiṣẹ́ ntọ́lọ́run fẹ́ ló wá sí mọ̀ṣẹ́ àfihàn encourage ogun àti níkẹ́nìkan dé di ntọ́lọ́run ọ̀fẹ́ a máa ń sọ bóun ní nǹkan kọ̀ọ̀kan tí ń ṣiṣẹ́ wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu ọlọ́run tún sọ ń bomi pé tí n bá fi ìnira kàn ẹ́ ìnira òṣì ìnira àárẹ̀ àìlera fala kashifa lahu kò sẹ́gbẹ̀rún dókítà tó lè mú àárẹ̀ yẹn kúrò lára rẹ̀ illa huwa àfi tí n bá tún ní mo dé mo fẹ́ mú kúrò léwé ó mọ̀ wá ṣiṣẹ́ wọ́n ja ewé wọ́n ja ìgbò kò ní ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà tí lódún yẹn tí ń ṣògùn owó ní lówó ni ó ráwọn èèyàn tó ń ṣògùn owó tán ya wèrè ó ráwọn èèyàn tó ń ṣògùn owó tán tó ń tòṣì sí wọn ì jẹ́wọ́ fún ọ ní tí mi bá sọ tóun ti gbéjẹ láti jẹ fún ẹ̀rù ọba ọ nídìí pé mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá yìí nídìí pé mo ń wọ́ ọmọ mo fẹ́ bímọ yìí ó ti jẹjẹkújẹ ó ti tójú bọlé ó ti yọ ọkàn sí di ìjẹkújẹ wa in yuridka bi khairin fala radda li fadlihi tí n bá sì ní mo dé mo fẹ́ dá ẹ lọ́lá kò sẹ́ni tó lè dá a padà alásàásí kan ò lè ṣe ẹlẹ́gàn kan ò lè ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà bẹ́ẹ̀ tó wà nínú al-Qur'an èyí tún ní amújáde fúnra wa ní ọ̀sẹ̀ yìí nínú ẹ̀kọ́ tá à ń kọ́ lọ nínú hadisi Ibn Abbas ọlọ́njọ́ wúlò fún wa ẹ má gbàgbé kéde ní jímọ̀ àwọn tá àti kí jímọ̀ ẹja lọ sí mọ́ṣáláṣí ká lọ kí jímọ̀ ká tètè débẹ̀ ká wẹ̀wẹ̀ jímọ̀ ká suratul Kahfi ká ṣàṣàlájú tó kọ́ fún anabi sallallahu alaihi wasallam ọlọ́njẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.